ẹgbọn tọkùnrin yàrá ọkọ ìwé. àwọn Boko Haram. àwọn Boko Haram. àwọn tí í jẹ́ bẹ́ẹ̀. àwọn tí í jẹ́ bẹ́ẹ̀. òun náà ni àwọn ẹni Ọlọ́run àwọn ẹni rẹ̀. innama yakhsha Allaha min ibadihi al-ulama. àwọn ní í jẹ́ bẹ́ẹ̀. àwọn àfá tòótọ́. àwọn àfá tòótọ́. tí wọ́n ti ń bẹ tipẹ́tipẹ́. wọ́n ti ń bẹ tipẹ́tipẹ́. àtẹ̀yìn. àtẹ̀mí. gbogbo àwa tá a wà ń bí àwọn Boko Haram wọ́n ti ń bẹ síwájú ká tó dáyé. ẹ̀gbọ́n tá a fà yín sọ ó láwọn tó ń pè Boko Haram ó láwọn ẹni rẹ̀ ni wọ́n ó láwọn Boko Haram ó láwọn èèyàn gidi ó láwọn làwọn àfá tòótọ́ ó láwọn Boko Haram yẹn gan wọ́n ti ń bẹ káwọn tó dáyé àwọn ẹni rẹ̀ àwọn àfá tòótọ́. Kí ló bẹ̀rẹ̀ Boko Haram n tẹ́ fi mọ̀ pé tí Yorùbá táàbà ṣe tá àti gbéra wa táàbà ṣe tá àti bára wa jà ká tó bára jà tà ará àtajà àwọn ará wa láàkọ́ bára wa jà ẹni tó sọ̀rọ̀ sẹ́yìn pé Yorùbá ni ó sì sọ pé Boko Haram àwọn èèyàn gidi ni wọ́n àwọn àfá àwọn tòótọ́ ni àwọn ẹni rere ni wọ́n àwọn tèmi rí pé ẹni pé ká kọ́kọ́ kojú ìjà kọ́ ni kó tó di pé àkojú Fúlàní torí tó máa fẹ́ mú yín àwọn ará yín náà mọ̀ rán sí yín kí ló bí Boko Haram àwọn nígbà tí ìgbà tójú ńlá bọ̀ nílẹ̀ Yorùbá ti wá ń bì nígbà táwọn Kìrìsìtẹ́nì dé wọ́n wá pẹ̀lú nǹkan gidi náà wọ́n wá pẹ̀lú education wọ́n alert àwọn èèyàn ẹ̀yà ṣèbẹ̀ wọ́n kódà bí kí wọ́n gbé oúnjẹ lẹ̀ ẹ̀yà ẹ wá jẹun léèwé wá ṣe gbogbo ẹ wá ṣàwò wọ́n rìn nǹkan mú wá. But ó kàn ti wà ní gbogbo doctors and foreign religion ni pé gbogbo tí wọ́n bá ti bá lọ́wọ́ yín wọ́n condemn ẹ̀. ẹ jábìrì lọ́wọ́ Islam nígbà táwọn dé. mo rí nǹkan mú wá kọjá akéwù. travel evidence pé àwọn ìgbà táwọn Christian ní orí nǹkan mú wá most of missionary most of secondary schools wà bàdàn àwọn church lónìí Anglican grammar school Ìbàdàn grammar school St. Anne's grammar school St. Lazarus grammar school many schools ní Ìbàdàn níbẹ̀ church lónìí àwọn lónìí wọ́n ṣe missionary ni gbogbo ìgbà tẹ́yìn dé Kùránì lẹ́gbẹ́ wá ní ẹwà ń kọ́ àwọn ẹlẹ́kọ̀ọ́ líle àwọn tá a bá wà ní south ń bì àwọn ọmọ tiwa wọ́n ti ń ka ìwé yẹn àwọn tí wọ́n ti ń kàwé ẹ̀yin tẹ́yìn àwọn tó wà nọ́ọ̀tì àwọn wà expose tààrà síwèé tí wọ́n tààrà ní tó fà tẹ́rẹ kó fi pọ̀ ní wọn náà nù ní tó wà fà táwà south tá a tó fi gbọ́ jù lọ́nu táwà south hospital àtàwà south generally tá a fi tó fi dàbẹ́ pé alẹ́ education torí pé a tẹ̀lé western bọ̀ nígbà tí àwọn kété táwọn Fúlàní àwọn Haúsá Fúlàní tí wọ́n rí pé àwọn kìnnì wọ́n mọ̀ tí ń kọ́ àwọn ọmọ wọn kúrò nú ẹ̀kọ́ Kùránì àwọn ọmọ mọ̀ kàwé táwọn bá sì ti ń kàwé wọ́n pẹ́ bá ti kàwé ọpọlọ yóò mọ̀ sí yóò mọ̀ wà civilize yóò mọ̀ rí tí ń bẹ nínú ayé wọ́n wá mọ̀ pé ọmọ táwọn bá ti gbà kó kàwé kò ní sọ pé òun padà wá nígbà bá kàwé tó pé ló fẹ́ ṣe bandit kò ní sọ pé òun padà wá nígbà bá kàwé tán kó ló fẹ́ wá mọ gbébọn fún Boko Haram kan ìdínú táwọn ìgbìmọ̀ kan tẹ́tẹ́ ìgbé kínú lẹ́pẹ́ Boko Haram Boko Haram Boko Haram Haram níwé torí pé mo rí pé àwọn ọmọ tó lọ ń kàwé wọ́n ti ń gbọ́n ní táàfà ìwà rìvásì nìyẹn pé àwọn Boko Haram yìí o ẹni rere ni wọ́n torí pé àjẹ̀ndà wọn ni pé kí Islam lè bá mọ́ bá parẹ́ kí ìwé mọ́ lè bá pa Islam rẹ̀ ipe tọ́nà táwọn ọmọ ipe ìgbìyànjú àwọn Boko Haram ni pé bí wọn ò ṣe ní fi western education ìwé kíkà pa gba Islam ipe so àwọn irú àwọn èèyàn táyé pé àwọn wá gbé Islam dání gẹ́gẹ́ bí Ànábì ṣe polówó ẹ̀ irú Islam tábà nípa ọ̀tọ̀ ajẹ́ irú Islam tánà bí practice làwọn Boko Haram practice làwọn bandits practice irú Islam tánà bí practice nìyẹn so wọ́n rí àwọn èèyàn bí ẹni pé àwọn ló practice ẹ̀ bá Ànábì ṣe fẹ́ then àwọn Boko Haram àwọn ni wọ́n fẹ́ kí Islam kó mọ rúlu ayé lọ pẹ̀lú èròǹgbà wípé táwọn ọmọ àwọn bá ti lọ ní western education àwọn wọ́n lè mọ kéwú àwọn sì lè mọ rí wọn control gbọ́n táwọn bá kà fún wọn ni wọ́n mọ gbọ́ ṣùgbọ́n tó láti lọ ní western education
tí a sọ fún pé ẹ̀yà gbàdá lọ pa ọmọlàkejì yóò rò pé kí ni yóò bọ́pọ̀ lọ́mọ ìdí táwọn àfi pọ̀ láwọn ẹni ìrẹnu ẹ wá dákun ẹni tí sọ̀rọ̀ ọmọ Yorùbá ni àwọn ọmọ Yorùbá ló sì tún jókòó bẹ́ẹ̀ tí ń gbọ́ ṣẹ́rí pé àwọn gan àwọn tó yẹ ká kọ́kọ́ bára wa fà lélẹ́yìí àwọn tó yẹ ká kọ́kọ́ bára wa fà ní ká tó lọ mọ́ náwó síta pé ẹ lágbájá kan àwọn Fúlàní àwọn báńdíìtì àwọn tí léyìí gangan bóyá jẹ́ Fúlàní lọ́rọ̀ lára wọn ni o kò yé mi tí o fi wọn sọ Yorùbá lẹ́nu tí àwọn sọ pé Boko Haram àwọn ìgbìmọ̀ táyé pé káàkiri àgbáyé náà tàn pé ìran agbésùnmọ̀mí ni wọ́n ìwọ Yorùbá lẹ́ni rẹ ni dájúdájú ìwọ fúnra rẹ gan tó bá dé Boko Haram o lè gbà sílé tó fi mọ jà àwọn Yorùbá yòókù lógun nígbà tó jẹ́ pé àwọn àfáà yín ni àwọn èèyàn yín ni àwọn ẹni rẹ ni wọ́n the same thing pẹ̀lú tí Mufti sọ ẹni wá fọ́nà Mufti ń play for Mufti náà sẹ́yìn pé Mufti ti olódìbò ọjọ́ tó ti pẹ́ ni ṣùgbọ́n ara àwọn tí ó sùn mọ́ náà tó jẹ́ Yorùbá táyé pé tí wọ́n lè gbé náà ojú ẹ̀ pé ètò tó ń sọ yìí ò bọ́pọ̀ lọ́mú torí nítorí kéèyàn máa sọ ọ̀rọ̀ wèrè pẹ̀lú confidence ni pé tó bá ti sọ̀rọ̀ wèrè yẹn tó bá ti rí yẹn kọ́ṣẹ́ ó mọ̀ sọ̀rọ̀ wèrè yẹn lọ ni ṣùgbọ́n ìjọ tó bá ti kúrò yẹn kọ́ṣẹ́ ìwọ náà wà pé rẹ sákèsì pé a ṣé tí mo sọ ìbọ́pọ̀ lọ́mú tòótọ́ ẹjá gbọ́dọ̀ Mufti. ẹ gbàgbé pé Islam kankan ń bẹ nílẹ̀ káàró òjìire torí tí ń bẹ nílẹ̀ káàró òjìire kò nọ́mà